Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, subscribe, Face TV Muswobi. Ẹ kú dédé àsìkò yìí, ìkànnì Face TV Africa làwọn yìí á ti bọ́ sí ìlú Òṣogbo báyìí ní IPOB nílùú Òṣogbo. Wọ́n fẹ́ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìjọba Timothy Adedoyin. Nísìnyí àwọn afurasí Abdul àti Rahman Adedoyin ni wọ́n wọ kóòtù láti lọ bẹ̀rẹ̀ ilé ẹjọ́. Tá a bá gbàgbé a máa rántí wípé a sọ wípé àwọn onídẹ̀ẹ́jọ́ àti àwọn ẹlẹ́rìí ni wọ́n máa lọ́ọ́ túkọ̀ lẹ́nìí. Òun ni ìdẹ̀wò tí àwọn èèyàn ń wọlé lẹ́sẹẹsẹ lẹ́yọ̀ọ̀yọ̀. A máa tún máa mú wá fún bó ṣe máa lọ lórí ìkànnì yìí ètò àwọn kàlọ́. Everyday ló máa ń ṣe kí náà. Ẹ kú dédé àsìkò yìí, ìlú Òṣogbo làwà báyìí níbi tí wọ́n ti ń gbẹ́jọ́ arákùnrin olóògbé Timothy Adedoyin. Àsìkò àti wà nílùú Òṣogbo báyìí. Àwọn afurasí méjèèjì wọ́n ti kó dé sí ilé ẹjọ́ báyìí. Káwọn níbikíbi kí wá sí wo yìí orí ìkànnì BBC News Yorùbá làwà báyìí nílùú Òṣogbo. Nísìnyí àti wà nílùú Òṣogbo níbi tó ti ń kó àwọn afurasí tó mú nípa ikú tó pa arákùnrin Timothy Adedoyin ní ìlú Ilé-Ifẹ̀. Ìwọlé oṣù rẹ̀. Níbi kílíkì bá ti wo ìwé yìí, ìkànnì BBC News Yorùbá làwọn báyìí níbi tí a ti fi hàn yín ìwọlé àwọn afurasí méje tí wọ́n mú lórí ikú tó pa arákùnrin Timothy Adedoyin. A ti wà ní ilé ẹjọ́ báyìí láti wo ibi tí ẹjọ́ náà yóò já sí lónìí. Àdóde adájọ́ Adépèlé Òjò láti sọ ibi tí ọ̀rọ̀ náà bá dé lónìí. Bákan náà àti rí àwọn agbẹjọ́rò méjèèjì wọ́n ti wà nínú ilé ẹjọ́ báyìí tí a sì ń dúró de adájọ́ Adépèlé Òjò. Ẹ̀wọ̀n bá wa kálọ nínú ìkànnì BBC Yorùbá ibi tá a ti máa mú wá sí ìlú tó ṣe ń lọ àti ibi tí ẹgbẹ́ náà tó dé dúró báyìí. Ìlú Òṣogbo làwà báyìí. Prosecution closed his case after recording 8 witnesses. And the defendant said they rely on local sanction. Because I gave us time for them to respond. They requested 48 hours and I also asked for
Once I'm sad, I'll respond. On Friday, June 25th, we'll be here for the country. They are saying that because travel will be able to pull this case. Let's see where the angle they are coming. We will respond. Thank you. Friday, the court said we should adopt by Friday. Yes, and that possibly we would deliver ruling on that same Friday. And it's part of the procedure. All right, thank you. Thank you. Ìkànnì BBC News Yorùbá làwà báyìí wọ́n ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí nínú nǹkan tí agbẹjọ́rò fún ìjọba agbẹjọ́rò ọmọsàn wọ́n sọ fún wa ní pé àwọn agbẹjọ́rò fún àwọn afurasí náà wọ́n ti náà wò ní ẹjọ́ jẹ́ báyìí wọ́n ti pè lọ́wọ́ adájọ́ lé ìyẹn adájọ́ Adépèlé Òjó pé kán fáwọn ní ọjọ́ méjì láti lọ ṣe ìwé láti fáìlì fún ìwé case láti fi jẹ ẹjọ́ náà adájọ́ Adépèlé Òjó wá ti sún ọjọ́ náà sí ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí tí ó sì ṣeéṣe kó jẹ́ pé ọjọ́ náà lágbọ́n ìdájọ́ síwájú sí lónìí látòrí àwọn tó jẹ́rìí nílé ẹjọ́ tó jẹ́ ẹnìkan tó dàbí tàlẹ́ pè ní dókítà tó mọ̀ nípa wọ́n ṣe máa ń wo àwọn tó bá ti kú tó sì fi ẹ̀rí tó tún nípọn síwájú ẹjọ́ lónìí tí ilé ẹjọ́ ti gbà wọlé ní báyìí àti ìwé tí àwọn káwọn afurasí náà bọ́ síta kó nílé ẹjọ́ a gbìyànjú láti bá àwọn agbẹjọ́rò àwọn afurasí náà sọ̀rọ̀ ṣùgbọ́n ààbò ló bọ́ sí níwọ̀n tó ní pẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò ní ẹjọ́ láti sọ báyìí títí ìgbà tó bá di lẹ́yìn ọjọ́ méjì táwọn tí àwọn ti tọ́ láti ọ̀dọ̀ ilé ẹjọ́ kọ́ fún àwọn lẹ́yìn ìgbà náà làwọn yẹn ṣe máa sọ̀rọ̀ ṣùgbọ́n a ṣe ń ṣe akitiyan láti bá wọn sọ̀rọ̀ láti tẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn pé ibi tí ẹjọ́ náà dé kí ni àwọn náà rí sí tó tẹ́ wọn náà àbí kò tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n báyìí a ṣe ń retí kí àwọn náà kọ́ bọ́ síta báyìí. Ilé ọ̀sán ẹ̀ka ọ̀sán. Ǹjẹ́ Halibari ní àwọn gbólóhùn kan sá? Ìkan lára àwọn agbẹjọ́rò fún àwọn afurasí náà nìyẹn tí wọ́n sì ṣetán láti bá oníròyìn kankan sọ̀rọ̀ báyìí.
a retí kí wọ́n kó ní báyìí à ń retí kí wọ́n kó àwọn afurasí náà jáde. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV. Woswobi.